Ẹ káàbọ̀ padà sí ilé Olúwo TV. Èmi ni tiyín tòótọ́, Olúwo Jọ̀gbọ̀dọ̀ Ọ̀rúnmìlà. Ọ̀rọ̀ tí mo mú wá lónìí, ọ̀rọ̀ tó kan ilé, oko, tó kan gbogbo àwa tí a jẹ́ ọmọ Yorùbá ni mo mú wá. Ọ̀rọ̀ nípa bí a ṣe ń mójútó àṣà àti ìṣe ilẹ̀ wa, èyí tí a fi àwọn ọba wa, àwọn kábíyèsí wa, àwọn aláyélúwà wa tí wọ́n fi wọ́n ṣe olórí lórí àwọn nǹkan wọ̀nyí. Ifá sọ pé olórí ìlú ni máa ń ṣèlú. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Ifá ni a fi tẹ gbogbo ilẹ̀ pátápátá. Èmi mo ṣe jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yàn ní Ọ̀ṣun State. Ọ̀ṣà Ọlọ́yàn, Ọ̀ṣàrẹ̀tẹ̀ ní odò Ifá. Òṣogbo ní tiẹ̀, Ìdin ìlẹ̀kẹ̀. Ìbàdàn ní tiẹ̀, ọ̀sẹ̀ méjì. Káàkiri ni àwọn ìlú wa ni wọ́n ní tiwọn. Tí Ifá bá wà ní a lò fún ilẹ̀ láti fi tẹ̀, ó yẹ ká mọ̀ wípé Ifá ló yẹ ká máa fi yan àwọn ètò tá bá fẹ́ ṣe nílùú. Gbogbo àwọn ìgbésẹ̀, ìtàn pẹ̀lú ìṣèlú wa ó gbọ́dọ̀ máa bá ti ìlànà Ifá mu. Ẹ wo gbogbo bá ṣe ń ṣe àwọn ètò yìí lásìkò yìí. Yíyan ọba, jíjẹ ọba, ìṣètò ìsìnkú àwọn ọba wa tó bá wàjà. Gbogbo eléyìí kò bá ètò mu. Ẹ jẹ́ kí a fojú wo. Ǹjẹ́ ọba ìlú Gẹ̀ẹ́sì ó lè fẹ́ yan èèyàn láìṣe pé wọ́n bá mú ètò wọn nínú ìjọ Anglican? Àbí kí wọ́n bá fẹ́ yan ọba nílẹ̀ Gẹ̀ẹ́sì kí wọ́n wá lo ètò ilẹ̀ Arab láti ṣe? Eléyìí kò ṣeé ṣe. Àbí kí wọ́n fẹ́ yan ọba nílẹ̀ Arab kí wọ́n á fi Ifá yàn? Eléyìí mi ò rò pé ó ṣeé ṣe. Kí wá ló jẹ́ tó jẹ́ pé àwa tí a jẹ́ ilẹ̀ Yorùbá à ń da ojú àṣà, à ń dàrú. Kò sí ẹni tó ní kí ọba kó má ṣe ẹ̀sìn tó bá wù ú. Ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ pé orí àga tá ń jókòó lé yìí ó jẹ́ àga àwọn alálẹ̀, àwọn òrìṣà, àwọn tó ní ilẹ̀, àwọn ni wọ́n ní. Tí a bá fẹ́ ṣe ẹ̀sìn wa, tí a sì fẹ́ jẹ ọba, a gbọ́dọ̀ mọ̀ pé a gbọ́dọ̀ máa ṣe àwọn ètò ẹ̀tọ́ tó yẹ lórí àga tá ń jókòó fún, nítorí wípé ẹ̀tọ́ wa ni síbẹ̀. Àti fún gbogbo ìlú. Kò sí àpọ́nlé fún ọba tí ò bá ní àṣẹ lẹ́nu bí àwọn òrìṣà. Ọbàtálá ni aláṣẹ. Ó sì fi àṣẹ fún gbogbo ọba. Ṣùgbọ́n ọba mélòó ni ó ṣòro tó sì pé kó tó jẹ? Àbí ìlú mélòó gan-an ni wọ́n ti ń ṣe orò wọn gẹ́gẹ́ bí ó ṣe yẹ? Ifá ń sọ nínú odù. Ìka sára babaláwo, ọba ló gbá fọ́ba, ọba ń sunkún pápá àwọn ọ̀káyé. Apá ọba ó ka, ayamọ bórùka ò káwọ́. Apá ọba ó ka, ọba mélòó ni a rò pé apá rẹ̀ ká ìlú rẹ̀ lásìkò yìí? Ẹ wo gbogbo bí nǹkan ṣe ń lọ. Òǹkàlùkù ń ṣe tiẹ̀. Ó yẹ kí a ronú sí àwọn nǹkan wọ̀nyí. Tiwantiwa, tèkísà ń ta àtàn. Àwa tá jẹ́ Yorùbá, ọmọlúwàbí ni wá, ọmọ tí olú ìwà bí. Ìwà yìí ó yẹ kó mọ̀ ràn láti ọ̀dọ̀ àwọn ọba wa nípa pé wọ́n ń lo ẹ̀kọ́ tí ó jáde láti inú odù Ifá nípa aṣọ wíwọ̀, oúnjẹ jíjẹ, èdè àti àwọn ẹ̀kọ́ tó wà láàárín ìlú, àṣà wa. Àwọn tó jẹ́ àwọn alálẹ̀ wa ńjọ́un náà ti gbìyànjú láti ṣe eléyìí. Kí ni nǹkan kókó ọyọ kan tí àwọn ọba yìí tí wọ́n ń fi kún àwọn àṣà tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ yìí? Kò sí. Èyí tó wà nílẹ̀ wọ́n tún ń bàjẹ́, wọn ò mójútó, wọn ò rántí ọjọ́ ọ̀la. Àgbà ò ní tán lórílẹ̀. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin olórí ìlú, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ baba wa, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aláṣekù, ẹ má wo ọ̀rọ̀ yìí ràn o. Ẹ bá wa mójútó. Ọ̀rọ̀ mi kò lópin. Èmi ni tiyín tòótọ́, Olúwo Jọ̀gbọ̀dọ̀ Ọ̀rúnmìlà. Ẹ ṣeun púpọ̀.